بسم الله الرحمن الرحيم. 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 الحمد لله رب العالمين. 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 الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. Olúwa wa lẹ́dàá wa dúpẹ́ fún ọ. Alhamdulillah. Nítorí tó pa wá láṣẹ mẹ́rin bí tó dùn mọ́ wa láṣẹlẹ̀ ká dúpẹ́. Bá a ṣe ń tí ọ̀rọ̀ sì dùn mọ́ wa náà bá tún ṣẹlẹ̀ ká tún dúpẹ́ fún rẹ̀ Ọlọ́run. Nítorí pé làwítọ̀ láti mọ̀ lọ́gá ibà làkútà tó mọ̀ lọ́wọ́ àfíà. Tọ́ba ṣe fẹ́ ibà máa ti ń bẹ ní kọ̀kọ̀ Ọlọ́run ní ẹ̀ẹ́dùn máa dúpẹ́ máa rábàbà fọlọ́run pé èyí tó èyí dá eléyìí tó ṣe yìí dá èyí tó ṣe yìí dá. Àní kankan dúpẹ́ fún rẹ̀ Ọlọ́run lọ. Àwa fi ọpẹ́ náà atọ̀rọ̀ kí àgbẹ̀fọ́gà wa ṣẹ́jú wa ní Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ọlọ́run bá gé ànábì àtàwọn ilé ànábì àtàwọn sàhábà. Àmín ya Allah. Ìjókòó wa nírọ̀lẹ́ tòní ó kà mí láyà nígbà tí àwọn mísánà jíṣẹ́ fún mi ìpé gbogbo tí ó ń jẹ máa panupọ̀ sí òní pé wà sí ọbẹ̀rẹ̀ lónìí. Wọ́n sọ pé wà sí ọbẹ̀rẹ̀ lónìí òun gan lásán òun gangan ti kọ́kọ́ kó jìnnìjìnnì bá yẹ̀tọ́ rárá wa ò tí ì balẹ̀. Àìbalẹ̀ ara wa òun níbẹ̀ lára. Kéèyàn sọ pé kéèyàn wá jòkó ní wà sí lónìí ara èèyàn tí ì balẹ̀ láti gbọ́ wà sí. Ká tó wá sọ pé wọ́n á ní ọ̀dà àwọn lẹ́yìn lẹ́sìn wà sí. Wà sí tèmi ti jẹ́ ẹ̀sìn yára mi ọ̀balẹ̀ náà. Àmọ́ wọ́n tún kà fún ọkà fún oríire níwájú Ọlọ́run. Wípé Ọlọ́run dákùn àti wọ́n ti tọ́kọ láàrin àbúdí ọ̀. Dákùn bá wa kẹ́wàá lọ́wọ́ àwọn ọmọ ọkọ̀. Àmín ya Allah. Ṣùgbọ́n síwájú gbogbo bàbá wa àkọ́kọ́ dákọ̀ọ́kọ́ bí bàbá wa lọ́dọ̀ ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Ẹ̀dàkùn ẹ̀sẹ̀ ṣe wù náà dáadáa. Ẹ̀sẹ̀ ṣe wù náà dáadáa. Allahu ya'simuka minan nas. La takhaf wa la takhsha wa la hawla wa la quwwata illa billahil aliyyil azim. Àti bàbá wa ọba Ìlọrin. Ibi wọn kú aráfẹ́ra kù. Wọ́n kú ìlédè ẹni Ọlọ́run. Wọ́n kú lédè bàbá wa Imam àgbà akin nínú àwọn akin. Èèyàn gidi aládéhùn olùdúró ti àdéhùn nínú àwọn olùdúró ti àdéhùn. Wọ́n kú lédè bàbá Imam àgbà ẹni tó ti pé ibi tí máa ń lọ ìjọba lòun dúró sí wọn ní dúró níbi ọ̀rọ̀. La ilaha illallah. Ibi tí wọ́n bá dúró ní nǹkan kò ní yẹ̀ wọ́n lẹ́sẹ̀ ń bẹ̀. Allahu akbar. Akíwà bàbá lọ́dún tó wọ́n kú lédè ìmáàmù tó ti pé àti nílé àti lóde wọ́n bàbá lọ́rin rí wọ́n fi yan gàn. Allah. Akíwà bàbá lọ́dún tó wọ́n kú lédè ìmáàmù táwọn èèyàn fẹjú ẹ̀sùn. La ilaha illallah. Sẹ́lùmí ọmọ ṣàṣáájú nígbà míì wọn ní ti bàbá làwọn mọ́lá o. Akíbọ̀ ti séjò ní inú. Wàláhì bàbá ìmáàmù rí bẹ́ẹ̀. Akíwà bàbá lọ́dún tó wọ́n kú lédè ìmáàmù àwọn tafsiri wọn tí wọ́n jòkó gbọ́ tafsiri wọn. Àfọ́ oníwàásí wọn tí wọ́n jòkó gbọ́ wàásí wọn. Ọlọ́run o, má fi kú bàbá Muhammad àwọn bàbá bàbá lórí o. Àmín.
báwa rọ́ wọn lójú báwa mú wọn dúró. آمين mọ́dà mú wọn má fi dínà wọn. آمين يا الله àbí tí gbogbo jàmáà yìí bá sílẹ̀ gan náà. آمين àbí gbogbo àwọn bàbá wa balógun àti mọ́gàjí bí wọ́n kú àṣẹ ìdí bàbá àmọ́ má gbà. الله àwa kí àwọn bàbá àmọ́ màlẹ́ bàbá àmọ́ gàmbàrí bàbá wa jálásì bàbá wa fún alábàná bàbá àmọ́ má gbà lágbàjù. الله àti wọn ọ̀dà àti wọn أكرمكم الله bàbá àmọ́ má gbà. والموت فاذكروا وما وراءه afẹ́ àdáadáa yìí ومنهما لآد براءة àkí gbogbo àwọn àlùfáà bàbá wa làájí àgbà دام الله حياته tí bàbá àwọn máa gbà fún fáàmù rẹ̀ fún gbogbo ẹgbẹ́ àfáà mi. الله àkí wọn tí wọ́n kó ara fẹ́ra kú ọmọ kí wà mú yẹn gan. كرمكم الله tíyẹn bá máa ríra yẹn lórí àlùkìyámà nísìnyí bàbá làájí àgbà ó máa sọ pé ìmáàmù ẹ̀ máa wọlé. bàbá àwọn máa gbà wọ́n kọ́ ládàbí lára làájí àgbà débi pé gbogbo orúkọ ẹni bàbá àwọn máa gbọ́dọ̀ máa wá kọ́ wọn lé bẹ́ẹ̀ wọ́n sì bá lára fún àwọn nítorí ẹ̀ làlájí àgbà máa lò fún màmá àgbà. لا إله إلا الله bàbá làájí àgbà yẹn lò wọ́n fún màmá àgbà. تالله لو علمت ما وراءك لما دهيت ولا بفرت البكاء ẹ̀rọ gbogbo ẹni tó bá wà ní àyín tí ọmọ bàbá national mission ọmọ wọlé gbogbo ẹni tó bá wà ní àyín tí ẹ̀mí ìdárò ọ̀gá sílẹ̀ mi rẹ̀ kọ́ máa lọlé. bẹ́ẹ̀ ni bàbá. òní náà ni bàbá ìmáàmù wọlé kọ̀yẹ́ kó tí ì sá wọn gbọ́dọ̀ máa rí wa lókèrè kan párẹ́páròyé kan tó ń wá nìkan. bàbá national mission ẹ̀ máa wọlé. علمت ما وراءك ẹ̀ máa wọlé. لما دهيت bàbá national mission àfúgbò kó jẹ́ máa sáré islam. ẹ̀ máa wọlé. لما دهيت Àti gbogbo àwọn bàbá ẹ̀yìn ká kí bàbá wa láti àgbà tí wọ́n kú alágbára àti bàbá àmọ́ àgbà. Àti bàbá wa lágbègbè wọ́n kú alágbára fún bàbá àmọ́ àgbà. Bàbá àgbà lágbàjì wọ́n kú alágbára fún bàbá àmọ́ àgbà. Àti bàbá wa Sàláàtì àti gbogbo Kàdúríyà àkú alágbára fún bàbá àmọ́ àgbà. Àti gbogbo Tìjàní àpáta ìpè àkú alágbára fún bàbá àmọ́ àgbà. Bàbá tí máa kírun sí gbogbo èèyàn la tí gbogbo ayé máa retí pé wọ́n máa gbà fẹ́ bí àwọn ni wọ́n kírun sí bàbá mi la kírun sí ìyá mi la òní la wá kírun sáwọn náà la. ونقول لموت هادم اللذات وتحيا بمشاء الفرحات. ẹlẹ́kùnrin ti bẹ̀ wá wípé nítọ́gbọ̀dọ̀ máa bẹ lọ́kàn wa ni pé ìjókòó dárò níjókòó yìí kìí ṣe ìjókòó àròyé wọ́n yẹ kára wọ́n balẹ̀ ní kódà bí yàrá bá gún ọmọ gùn padà nítorí pé ẹni tó bọ́ sí sàárè kí lamọ̀ tó ju ẹ̀rín nìsín nítorí pé wọ́n máa wá bẹ láyé lẹ́nu pé wọ́n tẹ̀ ọ́ mọ́lẹ̀ lásán lẹ́hùn bínú ìpè tá àdàpọ̀ àwọn kí ni wọ́n rí ṣe sí i. ولكل موت هادم اللذات وتحيا بمشاء سوف ياتي. ẹ̀rù gbọ́dọ̀ bà wá ẹ̀rù tí máa ń bà wá níbi gbogbo kú ẹ̀rù wá bà wá níbi ikú bàbá àmọ́ àgbà ìwúlò wọn jẹ́ kí ikú wọn bà wá lẹ́rù bí ìgbà tó ṣe wípé wọn ò dàgbà wọ́n ti dàgbà. wọ́n ti máa ń mú ní 1983 bàbá wo ti kí ni sómi wọ́n jẹ́ 43 years bọ́ọ̀mù. أكرمكم الله. ọlọ́run àmọ́ tọjọ́ náà lójú wa bí àná lórí bíi pé wọn ò tí ì lò gangan látara òwúrò wọn àti dáadáa wọn. ṣùgbọ́n kálukú wa ìtawà àlùfáà ń ké fún wa ní Al-Qur'an
àti tá a gbọ́ nínú hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó ṣàfihàn rẹ̀ fún wa pé òdodo lọ́lọ́run lóòótọ́. Mo kí bàbá wa Professor Masud Mahmoud Jimba. Wọ́n jẹ́ ọ̀gá wa àgbà. DPC ni wọ́n bẹ́ẹ̀ tún ni àwọn ni chairman gbọ́dọ̀ alálàájì lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí wọ́n ti ń bọ̀ láti Saudi ni wọ́n dé yà ni wọ́n dá sílẹ̀ sí yà ni wọ́n àti ìwọlé rárá. Wọ́n láwọn adépò lánàá àwọn ń sáré bí káwọn ó lè mítọ̀ pẹ̀lú jànáza láàárọ̀. Àwọn ọ̀wá lè mékèlè àwọn ọ̀wá sì wọlé rárá tààrà yayé làwọn ń bọ̀ wá. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Mo kí bàbá wa dání híyà gbìyànjú ẹ ṣe báwa lọrin bọ́ máa lọrin tó tí sínú. Gbogbo ìtọ́mọ̀ lọrin báwa tí ìta bá ti ṣe lé yọmọ sáré bọ̀ wálé. Ẹ wá sáré wálé lánàá. Gbogbo àwọn tó rí yín nígbà tẹ́ dé lánàá pẹ̀lú charter flight. Wọ́n tún rí gbàtẹ́ tó ń lọ. Wọ́n tún rí gbàtẹ́ tó dé láàárọ̀ yìí. Wọ́n dé lánàá. Àjọ gbọ́ pé wọ́n lọ da aago 10 láàárọ̀ wọ́n sì padà sábùjá bẹ́ẹ̀ wọ́n ètò padà ní láàárọ̀ yìí bẹ́ẹ̀. Bí Ìlọrin bọ́mọlúwà bí Ìlọrin tí ṣe gangan oríjìnà lọrin tó bá gbélé. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Ó bá san ilé san rí. Àti gbogbo tí ń jẹ́jẹ̀ máa yí pátá ẹ̀dá kan torí àsìkò. Ìlú Ìlọrin, ìlú àlùbáríkà ni púpọ̀. Àmọ́ lára àlùbáríkà wa ni kò sí òǹtọ̀ mú tí kù mọ́mọ́ kò ní dùn. Nítorí pé àyè mọ́mọ́ àgbà yàtọ̀ nínú gbogbo àyè gbogbo àwa yòókù. Bàbá wà níbi kan tí wọ́n bá ń pọ́n wálé àmọ́ pa àwọn bàbá ń bẹ ńlé. Nínú àwọn bàbá tí ń bẹ ńlé náà àwọn àlùbáríkà tí ń bẹ ńlé náà ni mọ́mọ́ àgbà wà. Bàbá mọ́mọ́ àgbà tí wọ́n kájú ẹ̀. Wọ́n bá yọ tí wọ́n lè máàmù wa lóde yìí inú yóò sì máa dánù pé máàmù ti wa lóde yìí. Wọ́n bá jòkólẹ̀ èyí yóò sì máa rí dùnú lára wọn pẹ̀lú pé yẹs máàmù wa lóde yìí. Ọlọ́run wá fún wọn ní bàṣáṣá tó lọ wájú yìí máàmù ọmọ rẹ́rìn ni. Àná Ọlọ́run tẹ lára wọn débi òkú bàbá wa làdáni bàbá wọn má gbà òkú bàbá wa jẹunko òkú bàbá wa kẹyẹdí ẹ dákun nǹkan fíra wọn ẹ dákun. Òkú bàbá wa mísọ́nà Ṣáná kọ̀rí àwọn àgbà ọmọ kí a fáwọn àṣàdùdé gbogbo yẹn dákùnmọ́ kí a gbogbo ọmọ kí ó bàbá. Gbogbo àwọn àgbàlagbà nínú ilé àtàwọn ilé àbàbá. Bàbá màmá àgbà kálukú ní bàbá ti níbi tí bàbá ti kọlà sínú ọkàn wa. Bàbá ń gbọ́ pàwọn olówó ń pe bàbá. Tálíkà náà ó sì wá pe bàbá màmá àgbà kí ẹ dákùnmọ́ fẹ́ yín ó sì dáyàn lóhùn. Kíní òun ó jẹ́ kí kálukú ọ̀fẹ́ lè sọ déédéé iye ìgbà tó ń fi wá kúnlẹ̀ lọ́dọ̀ mọ́mọ́ àgbà rí. Inú ọ̀rọ̀ tó fi bàbá àgbà yára tájọ ń sọ lánàá nígbà tá ń sọ̀rọ̀ wọn. Àmọ́ lọ́run sọ fọ́gà wa Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وبه نستعين رب زدني علما. Ṣé ẹ̀kọ́ ìyà ẹ̀kọ́ kìí àbá àwọn kìí Professor Jimba nù national media. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. ọlọ́ni يوم لا ينفع مال ولا بنون. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. يوم ọjọ́ náà ni o. لا ينفع مال ولا بنون.
ẹ dákun ẹ̀yin elétò ẹ̀mọ tí ó ṣẹlẹ̀ ẹ̀yin elétò ẹ̀yin lẹ́la àwọn ọmọ kéwú àwọn ọmọ kéwú tẹ́ ẹ bá rí tọ́jú ọmọ ilé kéwú wa ní àyín tàgà bẹ́ndì rẹ̀ gbàgádì rẹ̀ fáwọn afáwa tí wọ́n dòkó ẹgbàga ẹgbà àwọn tó ń gbogbo ẹ̀yin lẹ́la àwọn ọmọ kéwú yìí. يوم لا ينفع مال ولا بنون يوم ọjọ́ tó ṣe pé láyọ̀ ajadu kabira fuku albagawi يوم لا ينفع مال ولا بنون لا ينفع مال ولا بنون owó ni ọmọ ni kò sí wò lẹ́yìn. لا ينفع مال ولا بنون kò sí wò lẹ́yìn mọ́. إلا من أتى الله بقلب سليم. èyí tá a bá sọ pé láyà ń fáwù àwa ní kò wúlò rárá kò wúlò kọ̀ọ̀kan gba nílẹ̀ náà bá lò. yóò mọ láyà ń fáwù máa ló ń wọlé àbànúnà ọjọ́ tó wọ ẹni ọ̀gbá nílẹ̀ ọjọ́ tó mọ ẹni ọ̀gbá nílẹ̀ ọjọ́ tí ìyàwó ọ̀gbá nílẹ̀ ọjọ́ tí bíbí ọ̀gbá nílẹ̀. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé bọ̀ láti takò síbi tẹ́ wọlé sí mọ́ ẹ dákun ẹja gbara wa láyè. رحمكم الله. kò síbi tẹ́ wọlé ẹja gbara wa láyè. ẹ dákun kálukú ó sì tọ́jú fóònù rẹ̀ tó ní ta wá sí ń bí ìyàtọ̀. يوم لا ينفع مال ولا بنون. Bàbá yìí أكرمكم الله. ọjọ́ tó ṣe pé لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. ẹ dákun jàmáà ẹ jẹ́ farabalẹ̀ torí Ọlọ́run. المسلم الحق. Àfà bàbá wa máa mú àgbà ọ̀rọ̀ Sheikh Sha'rawi rahimahullahu ta'ala. رحمه الله تعالى. Àfà ńláńlá nílẹ̀ Mísírà ọlọ́wọ́ bá dúpẹ́ mú yí bàbá mú kí yín. المسلم الحق Bàbá wa Sheikh Sha'rawi ní mùsùlùmí tòótọ́ mùsùlùmí òdodo. مشغول بإيمانه. Ìmánì rẹ̀ yóò jẹ́ lógún. Ìmánì rẹ̀ yóò jẹ́ lógún. Ìmánì mùsùlùmí òdodo yóò jẹ́ lógún. والمسلم المتصدق Wọ́n mùsùlùmí aláṣejù. فإنه مشغول بإيمان غيره. Ìmánì ẹlòmíì yóò jẹ́ lógún. Alákatakítí nù. الله. Ẹgbẹ́ ìgbẹ́ ìmánì ẹlòmíì yóò jẹ́ lógún. Àwọn bàbá wa, àwọn àlùbáríkà wa, ìtọ́jú àwọn ológun náà ní ìmánì wọn. Àwọn èèyàn kan nínú ayé lónìí, ìmánì òní ìmánì ni wọ́n ń sọ́ọ̀kì. الله. Lágbájá onígbàgbọ́ sọ́lọ̀, ẹ̀rí pé tíṣe ikò lè rà ìjánà, ẹ̀rí pé lẹ́yìn òde ṣèkínní, ẹni wọ́n sọ́ káàkiri. والمسلم المتصدق فإنه مشغول بإيمان غيره. Àmọ́ àbá àwa Sha'rawi ló wí bẹ́ẹ̀. أكرمكم الله. Àkọ́kọ́ nù. ثانيا Ẹlẹ́ẹ̀kejì, المسلم الحق mùsùlùmí òdodo, mùsùlùmí tòótọ́. يسعى لإدخال نفسه وغيره الجنة. Gbogbo ààrẹ tí mùsùlùmí ọmọ sá, àníkóhùn ó ṣe wà ní jẹ́nà, tẹ́lómi náà tún wà ní jẹ́nà pẹ̀lú wọn. الله. Ìtí mùsùlùmí gidi máa ṣe, òun náà ni bí ó ṣe wà ní jẹ́nà, tẹ́lómi náà ó sì tún wà ní jẹ́nà. والمسلم المتشدد Mùsùlùmí alákatakítí. يسعى لإثبات أن غيره سيدخل النار. Ààrẹ tí mùsùlùmí alákatakítí ọmọ sá ni pé ànílágbájọ́ wọ̀ náà, ànílágbájọ́ wọ̀ náà, ànílágbájá ń ṣe báyìí yóò wọ̀ náà. Òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ò tí ì ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ o. Ẹni tí ọmọ ṣe ìsìbáàtù rẹ̀ fẹ́ lò, iná ní ọmọ ṣe ìsìbáàtù أن rẹ̀ fẹ́ lò. غيره سيدخل النار. Tọba tó ròyìn kèfèrí lọ́dọ̀ ààrẹ, ọmọ tí ń jẹ́ kèfèrí. Ọlọ́run fúnra ara rẹ̀ ló dá kèfèrí ló sì máa ti ń jẹ́ kèfèrí ló sì máa rú kọ̀ ó sì máa kọ̀ ó sì máa gbangba. الله. Àmọ́ àwọn mùsùlùmí tí èsè mùsùlùmí gidi tí èsè oríjìnà mùsùlùmí tá a dúpẹ́ tọ́lọ́mọ̀ kó wà lé wọn lọ́wọ́ orí ibi táwọn máa wà òun náà ní pé lágbàdo. يسعى لإثبات أن غيره سيدخل النار. Àdẹ́gbẹ́gbẹ́ rẹ̀ ń bí ọwọ́ náà ni wọ́n máa sá káàkiri. ثالثا Ẹlẹ́ẹ̀kẹta, المسلم الحق mùsùlùmí òdodo. يبعث للآخرين عن الأعذار ليغفر لهم الأخطاء والزلات. Àbá yóò dá fún ọjọ́ pọ̀. Barakallahu fi.
mùsùlùmí tòótọ́ gbogbo ojú ọ̀nà tí mùmí ní ẹgbẹ́ rẹ̀ ó fi ráfìríjì ní ọmọ wa kò ní sọ pé ó tán fún yín nítorí ṣe yóò lè ránú ọlọ́run máa àlejò ọmọ sáyì gbani níyànjú ìkìlọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún ni àti máa wọ́n náà bẹ́ẹ̀ yóò ṣe wà ní jẹ́nà ní mùsùlùmí gidi ọmọ sáyì. ọlọ́run ti tàfẹ́ríjì fún wa àyà yìí tó ń bá ń ṣe ọ̀rọ̀ àfẹ́ríjì àwẹ̀ yìí tó ń bá ń gbà ọ̀rọ̀ àfẹ́ríjì sàrà yìí tó ń bá ń ṣe ọ̀rọ̀ àfẹ́ríjì náà làwọn àlùbáríkà nìyẹn wọ́n máa ṣe àwọn mùsùlùmí tòótọ́ ṣùgbọ́n mùsùlùmí. والمسلم المتشدد فهو يفتش عن أخطاء الآخرين وأفواته لمعاقبته وتكلم عنها. àwọn tí ń ṣe mùsùlùmí gidi àwọn làwọn tí wọ́n máa wá àṣìṣe ọmọlàkejì wọn àwọn làwọn tí wọ́n máa wá ẹ̀ṣẹ̀ sọ́mọlàkejì wọn lọ́rùn kódà wọ́n máa lọ fi mú fúnlẹ̀ pé ẹgbẹ́ bò ní í ṣe nù yàrá rẹ̀ ẹgbẹ́ bò ní í ṣe máa ṣe kí wọ́n bá a lè máa fún ní tíkẹ́ẹ̀tì iná lọ́dọ̀ ara wọn nígbà táwọn ni wọ́n ní iná lọ́dọ̀. ọjọ́ kan ń bọ̀ wá la yanfa'u malun wala banun. inú àwọn èèyàn pọ̀ tó yẹ ká kí àwọn èèyàn pọ̀ tó yẹ ká kí. akramakumullah. àmọ́ náà àwọn tí wọ́n sunkún bàbá ìmáàmù lójú mi ní wàzírì ngèrí. wọ́n sunkún bàbá ìmáàmù lánàá nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀. wọ́n wá ní nínú àwọn tí bàbá mi fà mí lé lọ́wọ́ nù. níjọ́ tí n sì ti ń gbàmọ̀ràn lọ́dọ̀ ìmáàmù máa ń bò sí mi lọ́nà rí. níjọ́ tí n ti ń gbàmọ̀ràn lọ́dọ̀ ìmáàmù máa ń bò sí mi lọ́nà rí. wọ́n á ní rí kí ọ̀rọ̀ ọba yẹn ló jẹ́ báyìí rí. mo jẹ́ rí màmú tọ́jú ni. Gàtẹ̀gà lọ́mọdé kẹ́ lẹ́mìí bẹ́ẹ̀ lọ́kàn. Gbogbo kálukú wa la àwa tá a kéré yìí a mọ gàtí bàbá yẹn máa ń mú di ìmáàmù. Ìdí kálukú wò lónìí pé wọ́n wá ń gbé jíìpù fún wọn. Ibẹ̀ kí wọ́n ti bẹ̀rẹ̀. Àwọn kan ní wọ́n dúró àwọn kan Allahu Akbar. Àwọn kan ní wọ́n dúró ti bàbá ìmáàmù. Ńjọ́ tí Ìlọrin ọ̀ma pàà fún màmù lásọ. Àwọn kan ní wọ́n dúró ti bàbá ìmáàmù. Níjọ́ tí Ìlọrin ọ̀ma pé bákan lọ́ọ̀ kí lè ìmáàmù orí. Àwọn kan ní wọ́n dúró ti bàbá ìmáàmù níjọ́ tí bàbá ìmáàmù ní mọ́tò. Àwọn kan ní wọ́n fi mọ́tò wọn ti bàbá ìmáàmù. Àbá yìí, àwọn kan ní wọ́n dúró ti bàbá ìmáàmù bẹ́ẹ̀. Sínú ilé tó fi padà, tí jíjẹ fi padà, tí mímu change, tí wíwọ̀ change, tí gúngùn change. Àwọn kan ní wọ́n dúró bẹ́ẹ̀, kìí máa ń sò ní. Ọ̀dà ẹ jẹ́ kí n tiẹ̀ gbé kọ́dà jẹ́ sọ fún wa. Kìí máa ti kí wọ́n pilẹ̀ pé gbogbo Ìlọrin ń pè wọ́n jẹ́ ìmáàmù. Tó wá di wípé bàbá rí ìmáàmù lónìí nígbà téèyàn ọ̀rá nàbì nù. Sallallahu alaihi wasallam. Kìí máa ṣe kí bẹ́ẹ̀ ni wọ́n pilẹ̀. Gbogbo tíjọ́ máa kéwú àwọn wọ̀nyí uswa tun hasana ni wọ́n fún wa àwòkọ́ṣe ni wọ́n fún wa. Àbá yìí mọ́tò wá di tí bàbá ìmáàmù lè jókòó tí wọ́n nasẹ̀. Wọ́n ti lo mọ́tò tí ò lè jẹ́ wọ́n nasẹ̀ rí. Wọ́n ti lo mọ́tò tí ò tí wọ́n lè nasẹ̀ nú ẹ̀ rí. Ní àwọn ọkọ̀ ẹ̀. Wípé ojú òní tẹ àwọn àfà ojú òní tẹ yín náà. Àmín. Ojú òní tẹ yín náà. Ọ̀n retí àfà lóde rẹ̀ àfà tó ń retí lóde rẹ̀ ọwọ́ àgbẹ̀ gbogbo ayé àfà wa gọ̀kadà wa àfà kọ́ lójú tì ìwọ lójú tì. Ìwọ lójú tì òun torí wọ́n ni wọ́n sọ pé sáfà tẹ̀ retí náà nì. Ìmáàmù yín náà lélẹ̀. Àwọn àwọn dé ẹmọ bẹ̀rẹ̀ wá pẹ̀tọ́ àtẹ̀tẹ̀ nílẹ̀ ọ̀kadà ní láì máa mú kọ lójú ti wọ lójú ti. Ẹ̀ṣùgbọ́n àbàdà alákàsá ìmọ̀. Àbá dáadáa yìí. Akramakumullah. Ìmáàmù ẹlẹ́ẹ̀kejì lánìlọ́nì.
bàbá ìmáàmù tí wọ́n lọ yìí ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá àfà yìí ẹ̀rọ ọlọ́mọ wa pàdé lára wọn nítorí pé àwọn èèyàn ò rí wìláyà lára wọn máa gbà. akramakumullah. ẹ rí wìláyà lára wọn ẹ rí báyìí wòlíì ní bàbá wọn. gbogbo àwa tá àwa kéékèèké báyìí àwọn ọmọ kéékèèké báyìí àwọn ìdí akramakumullah. bí Ìlọrin ti ní 1983 tí wọ́n jẹ ìmáàmù Ìlọrin bẹ̀ ń gbígbóná ń jọ́nà jù báyìí lọ torí Ìlọrin òtútù di sí iná o má kọjá ayé rẹ o. akramakumullah. gbogbo àwọn àgbàlagbà ẹsẹ̀ ń gbogbo àwọn àgbàlagbà lọ́rí ni wọ́n papọ̀ gbà fún Ọlọ́run lára bàbá ìmáàmù wọ́n wá sọ wọ́n di tí ìmáàmù kankan ọ̀dà. mo sọ lórí programu rédíò lánàá gbogbo ìmáàmù mọ́kànlá tó ti jẹ ìmáàmù Fúlàní ni wọ́n jẹ́ wọn ò gbàgbà fún wọn yáyá. akramakumullah. gbogbo ìmáàmù tó ti jẹ mọ́kànlá ṣáájú kí bàbá ìmáàmù yóò tó débẹ̀ ìmáàmù Fúlàní ìmáàmù Malé ìmáàmù Gàmbàrí àìsẹ̀rí kí wọ́n ti pín kálukú nù. wọ́n kàn gbà wípé láàrin ìmáàmù Fúlàní ìmáàmù Gàmbàrí ìmáàmù Malé ìmáàmù Gàmbàrí ìmáàmù Fúlàní lágbà ẹnu tí wọ́n fi tì sínú. àmọ́ kí wọ́n ṣe ìtìláàbù ó kọ pé ìmáàmù àgbà ẹni wọ́n kọ́ pé bẹ́ẹ̀ lọ́rin ni. la ilaha illallah. bàbá yìí bàbá. bí Ìlọrin tí màá gbà fún yàtọ̀ yẹn gbà tán yẹn wọ́n gbà fẹ́lẹ́ yìí. Allahu akbar. wọ́n gbà yìí ohun yìí yàtọ̀. Allah. àfà yìí. na ati awadu muniri nahi imama fa abukati jafunana tamu angamama. abukati jafunana tamu anna. Ọlọ́run o. fa abukati jafunana tamu angamama. Mama gbà. wa abukatina walaysa damu wujudi. ويجفو في القلوب أسادرما وصار القلب منكسرا جريحا وهذا الجروح لا يدري اتهاما. bẹ́ẹ̀ bá sún ọwọ́ mọ́ ojú púpọ̀ kò ní rí láàbẹ̀ mọ́. Béèyàn bá sún ọwọ́ mọ́ ojú púpọ̀ èèyàn ní rí láàbẹ̀ mọ́ bọ́ bí ọba sì yọ sí wò ní sórí kò ní rí mọ́. Bàbá àwọn máa gbà nílọrin. Ẹ mà kúre púpọ̀. Bàbá wa Dr. Al-Imam Muhammad Al-Bashir bọ́n Sheikh Al-Imam Saleh àfọ onídà ẹ mà kúre púpọ̀. Ikú wà á jẹ́ àdáhàrù mọ̀dọ̀tọ́rì ẹ ṣe ikú ò tí ẹ ní respect fún màmú. Bàbá ẹ̀ máa gbà tí wọ́n kírun sí bàbá ọba àjẹtálá ẹ bá ṣe ṣe àwọn ni wọ́n kírun sí bàbá ọba àjẹtá. àwọn ni wọ́n kírun sí wọn lá. Àwọn tó yẹ tó gbé bíyàn bá kírun sí wọn lá tí ọba fàníyàn dáadáa kí òní kí pẹ́. La ilaha illallah. Ọjọ́pọ̀ àkọ́kọ́ àkọ́tà hàrà rọ̀hìn àmà ẹ̀dìrí làwọn fi náà mọ́kànlá. Ẹ̀rí 1992 kan náà lọ jẹ́ bàbá Gbàlágége rahimahullahu ta'ala. Àwọn náà sí wọ́sẹ́. Bàbá àmọ́ bá gbà nílọrin náà wọ́n kírun sí wọn lá. Àmà ẹ̀dìrí ti àná lọ́hùn bìládà. Ikú ọmọ kí bàbá àmọ́mù nílọrin ni. Àhápù balẹ̀ rọ̀dúró lọ́wọ́ kọ̀ wá máa. Àwọn ọ̀nà tó ti pẹ́ àhápù
ahabuhu wọ́n fẹ́ràn ẹ̀. bẹ́ẹ̀ni wà dúró lọ́wọ́ bàmà. Ìlọrin ti fẹ́ràn mọ́mọ́ ikú òsìwò bá ti fẹ́ràn mọ́mọ́ wa tó. bẹ́ẹ̀ni wà dúró lọ́wọ́ bàmà. Àwọn òjò náà lọ́hùn-ún bàbá wa màmá gbà àná wọn kírun sálà jẹ́ àgbàlá. Allah. Àwọn kírun sábà àwọn àgbàlá kírun sábà àwọn alájẹ́ àgbàlá. Àná ọ̀làrúbà ma'rifatan wa fadila. Àfà yìí akramakumullah. wìláyà ti wọnú kínní yẹn fún wọn. Wìláyà ti wọnú ẹ̀ wọ́n ti di wòlíì. Wọ́n di wòlíì. Màmá bẹ́ẹ̀ bá lẹ fẹ́ máa gbà wóde yín tí màmá bá ní excuse bí àdàkùn ìní lè wá wọ́n máa wá tù ọ́ wọ́n máa bẹ̀ ọ́ wọ́n máa ṣe nǹkan tí ó dùn ọ́ nínú àmọ́ ẹ̀ ṣe bí bóyá ìlàjì òde ni ò ṣe mọ́ ni. La ilaha illallah. Màmá kò ní lè wá. Màmá kò ní kára hàn fúnra ara yín lẹ́ẹ̀ máa yọ owó. Allah. Fúnra rẹ̀ lọ́sọ̀ tẹ́ẹ̀nì lọ́ndẹ̀ẹ̀dì. Ìsìnkú wọn gbọ́ ọmọ àgbàtẹ́nu yọmọ bẹ̀rẹ̀ iwájú mọ́ máa gbà là ń lọ yìí fúnra rẹ̀ náà lẹ́yìn ọmọ yìí padà bí ọba ìjòkó ọ̀sọ̀ 10 rẹ̀ di 100 ọ̀sọ̀ 20 rẹ̀ di 200. Allah. Ọlọ́run ti ṣe wọ́n mi. Tẹ̀ bá sì jòkó ní jòkó kan tẹ́ bá kún wọn ti pẹ́ tẹ̀ ń bínú táwọn kan fara ya ní wọ́n bá ti lé náà rẹ́rìn músẹ́ báyìí ẹni tí ń bínú ọ̀gá máa rẹ́rìn. Allah arìnrìnlá ẹ̀tọ́ wọlé ẹ̀dá láàrin tí ó gbàgbé náà. Àló ti di wìláyà sí wọn láà. Àná ọ̀làrúbà ma'rifatan wa fadila. Fa'aza limajda wa kitasaba liwisama. Ẹ̀sọ̀ wá ló kọrin lọ́rin. Ẹ̀sì sọ wá ló kọrin. Ẹ make wa proud. Kò sí lè máa mú tọ́jẹ sáájú yín tó gba dókítà rí. Kò sí lè máa mú tọ́jẹ sáájú yín tó wọ́n fún láwo ní national award rí OON. La ilaha illallah. Kò sí máa mú tọ́jẹ rí. Ẹ̀sì fún wálé àti rásọ yìí yín dàbúra báyìí. Wọ́n máa ń bọ̀ ọ̀la sùdílì májèlé ìsinmi ìlàdí fasọ́ra ilé òní ọ̀mọ̀mọ́. Bàbá ìmáàmù. Ìmáàmù ṣàmùsùlùmí ẹ̀zẹ̀tì wà ámàt. Láì ṣe kara hàn. Ní dèlú kan kí màmá àgbà bí ọmọ step down fún yín. Ìmáàmù ṣàmùsùlùmí ẹ̀zẹ̀tì wà ámàt. Bàbá ìmáàmù àgbà tó ṣe wípé oorun yín. ẹ̀zẹ̀tì wà ámàt. Ó sì kó yìí bá wa, ó kì kárí gbogbo ayé. Wala tadiri idatu zalama. Òkun ọwọ́ náà mọ́lẹ̀ yìí tẹ́ fi palẹ̀ mọ́tẹ́ lọ. Aláì òkun ọwọ́ náà mọ́lẹ̀ yìí. Bashirina fi ma'azati àìsà. Àfà òṣèlú. Akramakumullah. Òkun ọwọ́ náà mọ́lẹ̀ ọ̀la àmọ́ máa gbà sẹ́ni kẹ́kọ̀ọ́ ọ̀bá wọn. Ọlọ́run sẹ́ni wọn. Títí wọ́n fi sí wọ́. Ẹ dákun jàmáà. Bàbá màmá àgbà nílọrin. Kí ni wọ́n jẹ máàmù lélẹ́rí? Wọ́n jẹ máàmù lórí ìbádà àti ìmọ̀. Akramakumullah. Ẹ̀sìn àti ìmọ̀. Wọ́n wá darí wa pẹ̀lú ẹ̀sìn. Gbogbo kálukú wọn wò wọ́n bí wọ́n ti ga. Wọ́n wá lo gíga wọn àwọn síbi pé wọ́n wá nílé kéwú ńláńlá. Allah. Màmá àgbà màmá àgbà jẹ ìmáàmù lórí ìbádà àti ìmọ̀. La ilaha illallah. Wọ́n wá jẹ ìmáàmù lórí àfà ẹkún mi là bá máa sun lónìí. Tí ó sì ní jẹ́ padà. La ilaha Tí illallah. ò ní bá mọ́. Wọ́n máa wá béèrè rípa rú bí màmú yóò ti wá tóbi tó kí wá lè rípa rẹ̀. Ọlọ́run àmà dúpẹ́. Bashirina fi ma'azati àìsà. Bashirina min karamati kirama. Bẹ́ẹ̀ bá ti bù fún yàn nínú yìí wàláhì. Wọ́n yàtọ̀ lè pàwọ́ ẹjọ́ ọmọ wọn ni. Ṣé àwọn ọmọ bàbá ní lágbájá máa wọlé? Gbogbo ayé sì dojú bolú ẹ̀ lóde ìyẹn tẹ́ni àpọ́nlé nù. Bashirina min karamati kirama. Akramakumullah. Wọ́n jẹ́ kí wọ́n bí ti sọ yìí ọmọ ìjà kálukú nú bẹ́ẹ̀. Bóde bá fún jù bẹ́ẹ̀ lọ. Tó ń bá wá ńlá gálá láàrin àwọn ẹ̀kọ́ fẹ́ kí ìmáàmù.
wàláhì wọ́n gbọ́ láyé wọ́n mú àbọ̀ náà ni wọ́n àbọ̀ náà ni wọ́n bá àwọn kan alábùkù lónìí ọ̀wọ́n nínú ṣe sí wọn ọ̀wọ́n nínú ṣe sí wọn ọ̀wọ́n nínú ṣe sí wọn púpọ̀ ẹ̀yà gbígbó ìjókòó ìtura fún tó yìí ẹ̀yìn ìyẹn wọn ń láàrin ìyẹn bọ̀ pé ọ̀sáfẹ́ kí wọn náà ni wọ́n pè mọ́ àbọ̀ náà ẹgbàá láyé ẹgbàá láyé ẹgbàá láyé ọlọ́run o dákun 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 àwọn àgbà àbádélẹ́yìn ìmáàmù ẹ̀sìn malé ọlá ẹ̀sìn máa kalẹ̀ fún gbogbo ọmọ Ìlọrin. Bàbá yìí, àdàlànà ní ìmáàmù bìnà àfádìlẹ̀. Àdàlànà ní ìmáàmù bìnà àfádìlẹ̀. Àwa ìmú bọ̀sáfà Allahu Akbar. Gbogbo ńlá lọ láti 43 years ago. Àbá àwọn máa gbà. Wọ́n wá fi ìfẹ́ so wá pọ̀. Àbá àwọn máa gbò nílé ibi tí wọ́n yé dé. Wọ́n ní wọ́n ṣe manage everybody. Akramakumullah. Àbá njọta lánàá tàná kan tó le. Àná kan tó le. Allahu Akbar. Allahu Akbar. Ababa lọ́nà ọlọ́run bó sábà mú wa dúró. Àmín. Ọlọ́run bá mú wa dúró. Àmín. Mú wa dúró àbá yìí. Alọ́ bìkan wọ́n kìlọ̀ ẹ̀mí gúngùn bá wọn yà pé ó yẹ kéèyàn béèrè ẹ̀mí gúngùn bá. Ó yẹ kéèyàn sakitiyan bẹ́ẹ̀ mi ló ṣe gun bá. Àìgùn ẹ̀mí ọ̀dá bá. Wọ́n sọ pé kíní kan lè pààyàn wọn pé kò tí ò tí lò ó púpọ̀. Àbá yìí. Bàbá tí wọ́n lọ yìí. Akramakumullah. Gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ oyè nílọrin lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fẹ́ mọ́ sí ìjọ òṣojú wọn. Látara gbogbo ẹ̀mí nì. Gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bó làásẹ̀ yìí ńlọ́fà àti gbogbo ẹ̀ fẹ́ wọlé lánàá. Àtètè gbọ́ pé a máa lọlé. Wọ́n máa gbọ́ máa wá bẹ̀ bá aago mẹ́fà wọn bá ti rí pọ́jọ́ tọ̀ kálukú ọ̀dọ́là. Mangudu fi jẹ, mangudu ló kú ìyọkẹni tí ó jẹ. Fọ́kàtìkà láyé yẹ́bìnrin ẹ̀yà àtúrọ̀ mi máa. Àbúrò ní mẹ́jọ bá tí àbíyá ìkọ́ máa. Gbogbo ọmọ akẹ́wọ́ tí máa ń wá àlùbáríkà. Ẹ lè rin orí pa ìmọ̀ọ́mọ́ àgbà. Akramakumullah. Àwọn ìmọ̀ọ́mọ́ àgbà nínú tan wọn. Wọ́n kí olódò àwọn àbá àwọn àgbà ní àyín. Ní kéwú pilẹ̀. Kùránì pilẹ̀. Wọ́n wá ké ìlì mi lọ́dọ̀ àwọn afọ Mọ̀lánà Ṣéhù Sàdálà. Tí wọ́n jẹ́ aṣáájú wọn ní olé ní. Ọlọ́mọsà ké gbogbo àwọn tó ti lọ. Àmín ya Allah. Wọ́n ké lọ́dọ̀ àwọn afá àwọn àgbà ń sàkámà. Wọ́n ké lọ́dọ̀ àwọn afá àwọn eléré ìlàlánà. Lẹ́yìn tí wọ́n jẹ náà nì. Bàbá Ìmáàmù fúnra ara wọn ni wọ́n fẹnu ara wọn sọ wípé gbogbo àwọn tí ń lọ ilé ké wà lájí àgbà. Wọ́n ti àrímọ́sùn wa sọ lárúbáwá. Lárúbáwá kan ló jẹ lọ. Fàlọ́tà ìmáàmù náà àtàbí màṣírì. Wọ́n wá lọ ilé ké wà lájí àgbà. Kẹ̀rímù làásìrì lẹ́mù yàtì màlámà. Wọ́n wá sọ lánàá nígbà tí mo kò lórí rédíò. Ẹnìkan wá pè mí wọ́n ní abájọ. Bàbá Ìmáàmù wọ́n pè kéwù inú yìí ó sì dùn. Wọ́n pè kéwù ẹni ọlọ́lẹ̀ lárúbáwò tó máa wò wọ́n lẹ́nu. Àbá ọ̀kanu
èyí tí mo wá rí tó wá tóbi nínú wa wọn. Akramakumullah. Gbogbo tí wọ́n bá wá kéníkéwú àti tí wọ́n bá wá sọ mo èyí mo jìká pẹ̀lú ẹ̀. Wọ́n kàn sọ dé ẹ̀yìn tí a bá gbọ́ yí ẹ̀gbọ́ yìí náà ni. Àmọ́kẹ́ àwọn aláṣọ. Wọ́n kàn sọ yóò ti yí ẹ̀yàn oníkéwú. Kódà bẹ́ẹ̀ hó wọ́n máa bọ́rọ̀ wọn lọ. Kìlò mélòó lẹ́nu ní ìwí nísìnyí àbá tó jẹ́ kí híhó dààmú rẹ̀. Kìlò tí sọ nísìnyí tí híhó ti dààmú rẹ̀. فذاك إمام للأدب البشير كريم الأصل لم يأتي الملامة. Gbogbo sọ̀wọ́ rẹ̀ lásán ìmọ̀ máa gbọ́ wà Al-Jannah. Ọlọ́run bàbá wọn máa gbà. Ọlọ́run ni wọ́n máa gbà. Wọ́n máa bẹ níjòkó àdúrà ẹ̀. Gbogbo ìmọ̀wé àbáde ìmọ̀ sọ̀rọ̀ wọ́n máa gbà lẹ́yìn SDA. Akramakumullah. Ọ̀dà ẹ̀mí rí jèmí. Ẹ sọ pa rẹ̀ ni. Ayyakumullah. Nítorí pé tí màmá àgbà ó pa lóde kọ́lẹ̀ ẹ̀ pa. Ìtí wọ́n fún màmá àgbà kọ́ ni wọ́n fún yìí màmá àgbà lè ń jẹ. Nígbà táwa náà ráwọn àṣírí kan pé àṣẹ bí dókítà tí máa ń jòkó nì ni wọ́n máa ṣẹ́wọ́ báyìí fún kínní fún gbá fáwo nítorí owó mi tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run àwọn máa bàtí wò lọ. Àwọn àlàkùn tó wò lọ ọ̀wù ẹ̀ máa pa fúnra yín ní ìsìnká máa rí. La ilaha illallah. Alayka salamatur rahmani tatia. Wa fada alayka rahmatu tawaba. Wa fada alayka rahmatu tawaba. Ẹ̀bá Yorùbá Adébù Muhammad. Ta'azina al-'anam li-mawtihim. Ìtọ́jà tó àwọn ìfẹ́. عليك سلامة الرحمن تنزلا وفاد عليك رحمة دواما وفاد عليك رحمة دواما. Ẹ dákun jàmá, fún àbá máa ń bá bẹ lóde. Tí èèyàn bá ké Kùránì tó bá wù wọn lórí, wọ́n sì yọ owó àpò wọn máa fún ní àpẹẹrẹ tó ké Kùránì. Àwọn ìsìlẹ̀ àkọ́kọ́ máàmù ti ṣe bẹ́ẹ̀. Ìmọ̀ nìkan bá jáde tí wọ́n bá ní yóò yàn nábì ní o. Sallallahu alaihi wasallam. Sáti máa ń yìn. Bàbá. Sáti yìn dáa, sáti yìn dáa. Wàláhì bàbá ẹ̀rí wọ́n lè dìde tí wọ́n máa ná lówó fúnra ara wọn. Bẹ́ẹ̀ làwọn tí ń kọ orí yìí. Bàbá ò ní wàhálà ló sì. Pàápàá jùlọ ẹni tọ́lọ́wọ̀n bá ní ó ní lọ́kì. Ọkọ̀ ń tọ́ da àmáyé ọ̀yà sí. Bàbá ẹ pè wá. Ẹ pè wá. La ilaha illallah. Máa tún kà wájú mi báyìí. Wọ́n máa wá náwó fún. Ẹni tí ọ̀fun pé tí ọ̀náwó fún tẹ́lẹ̀ ọ̀padà máa náwó fún. Allahu akbar. Ìmarú ẹ̀mí abiyamọ bẹ́ẹ̀ tọ́lọ́ ń bọ̀ wọn. Alayka salamati rahmani tazila wa fada alayka rahmatu dawama wa fada alayka rahmatu dawama. Àwọn alápọ̀nlé fúnlé alájí àgbà púpọ̀. Wọ́n sì ka ilé alájí àgbà fún púpọ̀. Wọ́n sì ẹ̀rí wọ́n bùkátà alájí àgbà púpọ̀. Wọ́n sì rálù báríkà alájí àgbà jẹ́ púpọ̀. Wàláhì Ọlọ́run ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Bàbá rálù báríkà alájí àgbà jẹ́ púpọ̀. Akramakumullah. Àmọ́ kìíní kan bẹ tí bàbá máa ṣe tó tún tóbi. Gbogbo àfáà nílọrin ni bàbá máa fún wa, wọ́n máa sọ ìwúrú máa wọn fún wa. Kódà tí wọ́n bá ṣàdúrà míì, ìní fi nǹkan kan ṣàpèjúwe fún ọmọ bàkéré lókè mọ́ bàjẹ́ bí ọdún mọ́ sẹ́lọ́hún látara rẹ̀. Tí ọba ju àyà lọ́nà Al-Qur'an, bàbá ó tún máa sọ pé àfáà wa gbà ẹni wa nì. Wàlíyọ̀ Ọlọ́run bàbá wa nílé kínní ni wọ́n yọ̀ǹda rẹ̀. Lóyè tí mo ti ṣe fún ọ yìí ni wọ́n ń ṣe fún bí mo ti ṣe fún ọ yìí, mo ti ṣe fún ọ yìí. Ẹ̀rí wọ́n ní amanatul ilmi púpọ̀. Wọ́n àbá èmi máa wáyè tí mo bá fẹ́ wá dọ̀ bàbá ni ọ̀rọ̀ kí mo ní sáré wá yọjú sí yín kọ́. Ọ̀rọ̀ sáré wá kọ́.
èèyàn wáyé mi nítorí pé ọba àdúrà pàdé èmi tí wọ́n bá wá dá tiẹ̀ náà lẹ̀ lọ́tọ̀ àbá ní tí wọ́n máa ṣe fún ọ ládùúà la ilaha illallah. ẹ dákun jàmá wàlíyé ọlọ́ọ̀ni bàbá wa al-imam al-doctor Muhammad al-Bashir Imam Salih Onida wàlíyé ọlọ́ọ̀ni wọn. Allahu akbar. wàláhi wàlíyé ọlọ́ọ̀ni wọn. wàláhi wàlíyé ọlọ́ọ̀ni wọn. wọ́n fọ́nbù wọn ò sì pé gbogbo àbá ẹ̀dá pẹ̀ kí èso ọ̀rọ̀ yìí àbá màmá gbọ̀ fọ́nbù wọn ò sì fi ará àlọrin pé ẹ bá ń lo ohùn mi ọmọ kéwù wọn ni wọ́n ń kọ́. Akramakumullah. àbá ń tó wú àbá mi nù bá wọn ò bá àbá mi ọba wọn lò ó ẹ wá wo iye ọmọ kéwù lónìí tó sọ wípé bá a máa ń bẹ láwùjọ nínú Ìlọrin tòní àbá rìfọ́mà ni bàbá náà nítorí pé gbàtà máa ń sọ pé ohun àdàbíyà tá à ń sọ pé ohun mẹ́ríkàsì ní tá a padà wí náà ohun mọ́mọ́ àgbà. Allahu akbar. tó sì kárí ayé bẹ́ẹ̀. Allah. ó dà wọn ò rí lórí mi bí lọ ní tí lò. Allahu akbar. ẹ̀rọ àkókò nǹkan wọ̀nyí ó fi yé wa pé lóòótọ́ ẹni wàlí ọlọ́run ó lẹ́nu bàbá wa mọ́mọ́ àgbà. àmọ́ lọ́run dákun alayka salama. alayka salama birrahmani katira wa fada alayka rahmatu dawama wa fada alayka rahmatu dawama. ẹjá gbìyànjú káwọn náà máa ṣàbòsí ẹ̀sìn ẹjá gbìyànjú ká máa ṣàbòsí ẹ̀sìn àìṣàbòsí ẹ̀sìn ló jẹ́ ká náà rí bá ń gbára ìmáàmù lónìí tó fi rí báyìí. kò sí ọmọ Ìlọrin tí ikú mọ́mọ́ àgbọ̀dùn ẹni kọ̀ wá sẹ́ni tẹ́rù ọ̀tà pẹ̀lú báàní àtòní ti rí. Akramakumullah. Ọlọ́run jẹ́ alẹ́ ní àtàlàáfíà. Àmín. Àwọn àgbàlagbà wa wọn ò pìtàn àná fún wa báwọn. Wọn ò pìtàn àná fún wa báwọn pé ìmáàmù kan wá kú wá rí báyìí. Wọn ò pìtàn bẹ́ẹ̀ fún wa. Wọn ò pìtàn jẹ́ sábà bẹ́ẹ̀. Wọn ò pìtàn jẹ́ ẹni fún wa bẹ́ẹ̀. Abẹ́kẹ́mi kọ́ lọ sọ́ra pẹ̀lú nífàákù. Orin tí ń dà wá láàmú. Ìyáàbìkí náà ni. La ilaha illallah wa la ilaha illallah. Wọ́n bẹnu wa ní sìn àfà. Bá ti jọ wà ní àyínsí yọ́sọ̀ òkùtò lẹ̀ tó bá tún ráwọn tó fẹ́ ṣe kí lójú wọn yọ́ka tó kùtò lókè yóò máa ọ̀nà bá tó rólù sòkòtò kó tún lè jọ wọn. a ní àmánà mímọ̀ báwọn àlámánà mímọ̀ níjọ́ tí ìlú lé àbá táwa yìí jìyà nítorí ilé àbá límì níjọ́ táwa yìí jìyà nítorí ilé àbá límì ẹ̀wọ̀n ti ọjọ́ náà tí bàbá ọba àlọ́lẹ́ bá wọ̀ tún mọ́mọ́ àgbà ni wọ́n rí wọ́n bá wò sí mọ́mọ́ àgbà ni wọ́n rí wọ́n wá wọn ti wọ́n dúró bá àti wá níjọ wọn bó láti níjọ wọn ebi ni wọ́n lábọ̀ tìbọ̀ náà yìí tálẹ̀ yóò fẹ́ jọ bí ìṣẹ́jọ́ láti bọ̀ tán. Allahu akbar. wọ́n dúró mọ́mọ́ àgbà dúró wọ́n dúró bí nǹkan bá lé àbá wọ́n dúró tinú ilé àlùbáríkà nìkan kọ́ tó gbẹ̀yìn ni ẹ mọ́jà wà ní oṣù mọ̀nàbìkì. àwọn sàábé wọ́n bẹ̀rù mùnìfàkù púpọ̀ gbogbo lọ́dọ̀ bàbá wa àgbà yára wá sí èsì ìbẹ̀rẹ̀ o wọ́n lè ní wá sí dení o àwọn wà sí mọ́ o wọ́n ní nígbà tó ká máa fi jẹ́ pé àsìkò bàbá lónìí a sì wá jòkó lásán ni wọ́n lè ní wá sí o àwọn wà sí mọ́ o èmi kan tàdúrà ní o. Akramakumullah. wọ́n ní Sayyidina Umar. Radiyallahu ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. wọ́n ní Sayyidina Umaru. ńjọ́ kan ńgbà tásìkò rẹ̀ tó ọwá rẹ̀ bọ́bá wa mú wàrà bó ti mú ní ọ̀yà bó ti mú ní ọ̀yà ọwá pé dókítà àwọn jọ́nà tí wọ́n máa yàn tọ́jú dákun bí ti ń ṣe mí yìí èyí kọjá jẹ̀díjẹ̀dí o dàbí líbò kélé yìí o máàmù àfàlífà apàtẹ mọ̀mí ní tọ̀ bọ́lọ̀ ń bá sọ wípé
ẹ bá láwọn àsọ́lẹ̀ tẹ́fẹ́ sọ ẹ máa sọ kalẹ̀ o lórí bí ti ń ṣe ìgbẹ́ ti ń ṣe yìí ọwọ́ lágbà o. bẹ́ẹ̀ ṣe bí wàhálà lọ́wọ́ kó lọ́dà sáyé fún wa ní àyín ìsájà fi yín múlẹ̀. àwọn dókítà máa mọ bí fi ti ń lọ yìí àfi nǹkan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan báyìí ṣe yóò rí báyìí tí ò sì ṣe rọ́ńgà náà. wọ́n ní pé kí ni Sayyidina Umar ṣe Sayyidina Umar wọn lọ́wọ́ pé ọmọ rẹ̀ Abdullahi ibn Umar onídàkùn wa Abdullahi ibn Umar Abdullahi wa lọ sọ́dọ̀ Huzaifa ni ẹni tó súnmọ́ Ànábì Muhammad jù sallallahu alayhi wa sallam. Huzaifa wa ní kíní kẹta lè pè ní blacklist lọ́wọ́ Huzaifa ló ní ìwé kan lọ́wọ́ tá Ànábì máa kọ pa mọ̀náfìkì sí. Huzaifa ló ní ìwé kan lọ́wọ́ látọjú ayé Ànábì tá Ànábì máa kọ àwọn mọ̀náfìkì sí. lágbájá o ẹ kà ń bẹ pẹ̀lú wa ní mọ̀náfìkì ni. Huzaifa wá dé nígbà tó dọ́dọ̀ Sayyidina Umar wọn ni Umaru wá dì mọ́ dákun mọ́ bíọ́ mọ́ fọlọ́hún bíọ́ mọ́ fojú sí Ọlọ́hun bíọ́ dákun inú ìwé ọ̀dọ̀ rẹ ṣé kì í sí nínú àwọn tó kọ kí wọ́n bẹnu mọ̀náfìkì. dákun bá ń wo dákun ṣé ń sí mbẹ̀. wọ́n ní Huzaifa wá dákẹ́ lọ àyà Sayyidina Umaru já. wọ́n ní Huzaifa wá sọ̀rọ̀ ọwá ní aqulu laka wala aqulu li ghayrik ń sọ fún yín àmọ́ ìrìn sọ fẹ́ nìkan kan máa wọn ò ní máa sọ fún yàn lè àyà Sayyidina Umaru tó ń já ẹ̀fẹ́ kí ni wọ́n padà wí ni. akramakumullah. ọ̀rẹ́ Sayyidina Umaru kò sí nínú mọ̀náfìkì. Allahu akbar. nínú ìwé ọ̀dọ̀ mi kò sí nínú mọ̀náfìkì. ẹ̀rọ kò bí n ti ń sọ yìí inú ẹ̀ṣẹ̀ tára lọrin fi máa bára wọn ṣàwàdà láyé ẹ̀ṣẹ̀ tí wọ́n léyìn ọwọ́ jẹ̀dùn náà Ìlọrin máa fi bára wọn ṣàwàdà náàbì kí ni wọ̀ yìí. náàbì kí á jẹ́ ajẹ́ náàbì kí ni wọ̀ yìí. nígbà tí wọ́n sọ fún Sayyidina Umar pé o sí nínú ìwé ọ̀dọ̀ mi o sínú mọ̀náfìkì. ẹ̀dàkùn jẹ̀má inú Sayyidina Umar dùn radiyallahu ta'ala anhu. sáwọn tó wọ́n bá rí bá àwọn kí ló ṣẹlẹ̀ èyí inú àwa ó dùn inú ó dùn àmà rẹ̀ rí. wọ́n ní Sayyidina Umar wá yọ̀ǹda rẹ̀. akramakumullah. nígbà tí Huzaifa wá lọ ó bàbá wa ìwà Islam Ọlọ́run ní fi yín lẹ̀ láéláé. àmín. àbọ̀ ọmọlẹ́yìn ẹ̀ṣẹ̀ ètò akitiyan Dr. Musa Al-Fulani Ọlọ́run bá dúpẹ́ fún yín. àmín. ẹ dákun wọ́n nígbà tí Huzaifa wá lọ tán Umar wá sàsọ́ọ̀lẹ̀ fún Abdullahi ibn Umar. ẹ dákun mo ti ṣe wá sí ọ̀rọ̀ ìmọ̀ ọ̀hún. akramakumullah. tí wàá ní o. nígbà tá a bá lọ bẹ̀ kí ni a bá rí mú bọ̀ tiẹ̀ ní o. kan wa fẹ́ wá bá lọ òde wọn ni wọ́n á tẹ́kẹ̀wé tiẹ̀ ní má ṣe mọ̀náfìkì. wàtàkàrù àbáwáìkà ayélujára ṣùgbọ́n. má ṣe mọ̀náfìkì mọ́. wọ́n yóò kọ́ ìlú bàbí ìmọ̀ṣúrù. ntọ́ba dúró ntọ́ba sí o ṣe ntọ́ba sọ sọ ebi Yorùbá ló sọ pé bá a ti ṣe làwí ẹnìkan yà ní ẹ lódì. ti ń da ayé láàmú jù mọ̀náfìkì ni. mo fẹ́ kálukú orí ti wá di mú ni o. àfa yìí. bàbá bàbá ń bẹ láyé wàláhì gbogbo tí ń wí èmi máa wí lójú wọn. akramakumullah. kí n sì ní dẹ́yìn wọn kí n wí mi. alápẹ̀ òwe mi ọ̀lọ́ mẹ́ta náà láṣẹ àwọn wọn pè. akramakumullah. ilé mi fi dáhùn lóru. bẹ́ẹ̀ni. wọ́n ní àwọn ibi àdúrà ní gẹ̀rẹ́ lápẹ̀lú ọlọ́jàre báwọn mẹ́ta náà wọ́n ni wọ́n pè ẹ̀báwọn wọ́n sì pè àwọn ni wọ́n retí. akramakumullah. bàbá débẹ̀ tí wọ́n bá pọ́n wa lé lókè. àbá èmi ni wọ́n ní í ṣe wá sí èmi ni wọ́n ní í ṣe wá sí àbá wọn pọ́n lé ní wájú mọ́ máa gbà
wọ́n máa gbàgbé bá àtọ̀rọ̀ wọn àti gbogbo ẹ̀ wá sí ni. La ilaha illallah. Àfà yìí. Bàbá oúnjẹ kan àfọ̀n wá sí kan dé kò kí wọn àwọn lè jòkó ọ̀tà kéde lọ́kànkan àwọn sì ń bá wọ́n sì ń bá dùn àlọ́ wọ́n sì ń bá dùn àlọ́ wọ́n sì ń bá dùn àlọ́ wọ́n wá sí àdúrà wọ́n gba owó wọ́n sì bẹ́ẹ̀ tí wọ́n bá sì fẹ́ sàpọ́nlé ẹni tó bá sàpọ́nlé wọn wọn ò ní tí ì gbowó wọn lè kó fún àti oṣù wá sí wọn. Wọn ò kọ gbogbo ètò wọn àti ọba pa gẹ́gẹ́ bí ẹ̀ka tó lọ ń dá wọn. Àwọn ìyá ọmọ túbá nísìnyí. La ilaha illallah. Ọlọ́mọsàdé túbá ní ọba. Àbá wọ́n tọ́ àwọn àjọ̀gbọ́n kẹ́kọ̀ọ́ kò kí wọn wọ́n sì ní wọ́n lòun yóò ṣe wá àti bàbá wọ́n sì fi kọ́ bí owó wọ́n sì kọ́ bí owó wọ́n gbowó lọ. Wọ́n á àwọn èèyàn sì náwó dáadáa lóde ọ̀hún dáhùn ìtọ́ lẹ́nu kábàá fi túbọ̀ ẹgbẹ́ lágbẹ́jà ń bẹ̀ tó náà tọ́ bàbá dìde kọ́ máa ṣe tiẹ̀. La ilaha illallah. Àwọn yòókù jòkó. Akramakumullah. Àbá arábàná ti rábàná. Bàbá dìde kọ́ máa ṣe tiẹ̀. La ilaha illallah. Bàbá dàbí òkí mi wọ́n sọ fún pé kò ní ládàbí. Allahu akbar. Àbá àpọ́nàfìkì. Akramakumullah. Bàbá tí kò sẹ́fà wá lọ tán. Bàbá. Umar wá pé ọmọ rẹ̀ Abdullah ọmọ bá àwọn mùsàábé ti bẹ̀rẹ̀ mùnáfìkì tó. Ọba ti tán ọtí ìní sá fún ọ. Kọ́tọ̀ ní tọ́ sọ lójú mi ọ̀tọ̀ ní tọ́ sọ lẹ́yìn. Wọ́n tẹ́ bá kẹrù àtàwọn ìgbà àyàmẹ̀ ṣùkọ́. Ọba ní ọ̀yà ọmọ mi dákun Abdullah àyímà ntí Uzaifa sọ lágbọ́ yìí wọ́n náà gbọ́ òní sí mbẹ́ àmọ́ gbogbo ojú ọmọ bá kú dákun máa bá kíyèsí tí Uzaifa bá kírun sí mi la tó bá wà náà tó kírun sí mi la a jẹ́ pé lóòótọ́ lọ́sọ yìí sí mbẹ́ la'annahu la yusalli ala al-munafiqin. La ilaha illallah. Torí n ta ti mọ̀ látòjú ayé àná Uzaifa ní báwọn kírun sí mùnáfìkì la. Ẹ wo sàábé títún páyà wọ́n páyà ojú pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lójú pé sẹ́yìn ṣe mùnáfìkì báyìí. Wọ́n tún wá páyà ìka nígbà tí wọ́n bá kú náà tán ó lè padà yọ́lẹ̀. Yẹ́sẹ̀ ní kálukú àmọ́ wò pé wà tó wù lè padà yọ́lẹ̀. Kọ́ra lẹ́yìn olóṣèlú máa ń bẹ ní àyín bẹ́ẹ̀ gbogbo nǹkan tí yẹn bá ṣẹlẹ̀ yẹn lè rí ìrànú Ọlọ́run bẹ̀ gbogbo tí yẹn bá ṣẹlẹ̀ yẹn lè rí ìbínú Ọlọ́run bẹ̀. Bẹ́ẹ̀ ti nínú gbogbo tí yẹn bá ṣẹlẹ̀ yẹn lè rànú Ọlọ́run bẹ̀ bẹ́ẹ̀ kan náà bí yẹn bá ṣe lọ́nà míì tí ọ̀dá ó lè bẹ̀rí ìbínú Ọlọ́run. Àmọ́ kẹ́ ẹ máa ṣàbòsí kí wọ́n máa sọ fúnkà táwa jẹ́ nu wa táwa jẹ́ nu lọ́nà kí ni tẹ́ di wa aláì tààrà náà Ọlọ́run lọ ń lọ báwọn. Ti dá àfáà dákúndá dúró nítorí ọjọ́ ti lọ ìlú táwa ti wá sí jìnnà. Àbí Ọlọ́run àwọn àfọwọ́ àti ọ̀padà nígbà tí wọ́n bá ṣe gbogbo ètò níṣẹ́ mọ̀ kó wà sí ńláńláńlá ẹ̀fẹ̀rí jù wá ta ètò Ọlọ́run kékeré léyìí pé ọmọ bàbá ni ẹjọ́ wá ó rérò kò rérò wọn ní bínú. Kámọ́ kúrọ́ kámọ́ jalè kámọ́ kù ní Sunday èyí tí wọ́n ti ń bẹ lọ́kàn kálukú ni pé ṣáàdùn àgbà ni ẹja pè é for the first time kódà bá àárẹ̀yàn ọmọ bàbá ni. Imam Saludin àyíká ti bẹ́ẹ̀ tó rògbọ́n òun bẹ́ẹ̀ tó sì sí káàlẹ̀ tó gbé rù nínú. Àmọ́ ṣe déédéé lára mi torí bàbá tó bẹ́ẹ̀ kódà mo sọ pé bàbá jù bẹ́ẹ̀ lọ. Àbí Ọlọ́run àbáánú Ọlọ́run àbí bẹ́ẹ̀. Dákun Ọlọ́run bàbá àmọ́ máa gbà tí wọ́n kírun ní mọ́sálásí Jímọ̀ ní 1983 tí mọ́sálásí òun jẹ́ tuntun ó tún kó wá tuntun kọ́ fún wọn. Kàrámà bàbá yẹn pọ̀ gan-an. Ẹ̀yin tẹ́ bá fẹ́ kọ kàrámà, wọ́n kírun ní mọ́sálásí Jímọ̀ tuntun. Ní 1983, mọ́sálásí yẹn ń bẹ ní tuntun jọ náà. Mọ́sálásí tún gbọ́ ọlọ́run tún kọ̀ fún àwọn náà wọ́n tún lò ó. Ọlọ́run bí wọ́n ti kú dà yìí ní ń jẹ́ sàlùwá fún wa ní ń tù wá nú. Ọlọ́run ni wọ́n ó sọ̀kalẹ̀ dáadáa. Alayka salamatu rahmani tatra. Wafada alayka rahmatu
rìn. عليك سلامة الرحمن تسعى وفاد عليك رحمة دواما وفاد عليك رحمة دواما عليك سلامة الرحمن تسعى وفاد عليك رحمة دواما وفاد عليك رحمة دواما. Níparí níbi gbé máikrófóònù kalẹ̀, bàbá wa mọ́mọ́ alákọ̀ọ́kọ́ fún ìlú Ìlọrin, bàbá wa Sheikh Muhammad Munu Sani ìdí àgbà ẹ̀bàgbọ́ rahimahullah ta'ala. Rahimahullah ta'ala. Ọlọ́run bá jọ tò wọ́n sínú kẹ́rẹ́ àti gẹ̀ẹ́rẹ́ pápọ̀. Àmín. Ọlọ́run Sheikh Muhammad Bello Badiko, ìmáàmù ẹlẹ́ẹ̀kejì nílọrin, Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Àmín. Bàbá wa Sheikh Haliru Tamim Musalẹ̀ Maliki, ìmáàmù ẹlẹ́ẹ̀kẹta nílọrin, Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Àmín. Bàbá wa Sheikh Sọ́ọ́lì orí òkè, ìmáàmù ẹlẹ́ẹ̀kẹrin ní fún lọrin, Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Àmín. Bàbá wa Sheikh Abubakar Atiku orí òkè, ìmáàmù ẹlẹ́ẹ̀karùn-ún ni, Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Àmín. Ìmáàmù ẹlẹ́ẹ̀kẹfà, bàbá wa Sheikh Abdulkadir Aliyu orí òkè, Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Àmín. Bàbá wa Fadilatu Sheikh Saleh àfọ ọmọ onídà bàábòkò Ọlọ́run ìmáàmù ẹlẹ́ẹ̀keje inú tí bàbá máa ń tara wọn jẹ́ Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Àmín. Àmì yẹn ò dún lẹ̀ tó bá. Àmín. Bàbá wa Sheikh Ibrahim Dasuki Agaga, Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Àmín. Bàbá wa Sheikh Ahmada Mbàbòkò, Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Bẹ́ẹ̀ ni bàbá wa Sheikh Abdul Maliki, bàbá wa Imam Malik Mbàbòkò, Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Bàbá wa Sheikh Musa Ahmad Mbàbòkò, bàbá wa Mama Nanu, Ọlọ́run bá tò wọ́n sínú kẹ́rẹ́ pápọ̀. Àmín. Wàá lórí bàbá wa Sheikh Muhammad al-Bashir. Àti Imam wa àná. Rahmatullahi ta'ala. Wassalamu alaikum.